kábíyèsí ẹ̀rọ àwọn kábíyèsí ẹ̀rọ kábíyèsí ẹ̀rọ kábíyèsí ẹ̀rọ kábíyèsí. Bàbá mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yín. Olúwa ṣé o. Kábíyèsí mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yín. Kábíyèsí Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́. Torí mo ti ya àwọn ibì kan tàbí méjì kí n tó débí. Torí ibi téèyàn bá fẹ́ gbin igi ọgbọ́n sí, gbogbo igi àbámọ̀ tó bá wà ńbẹ̀ èèyàn gbọ́dọ̀ tú. Ibi téèyàn dàgbàdé yìí èèyàn kì í sọmọdé mọ́. Ẹ̀yin èèyàn mi nílé lóko, ẹ̀yin ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé, mo promise yín o pé ilẹ̀ Yorùbá ò ní tójú mi dàrú. Mo dẹ̀ promise yín kó tó di pé mo kúrò ní Amẹ́ríkà lẹ́jọ́ mẹ́ta pé gbogbo àwọn tí onílẹ̀ fi agbára lé lọ́wọ́ tí wọ́n jẹ́ ọba wa tí wọ́n ń represent àwọn onílẹ̀, pé gbogbo rádaràdá rúdurùdu tó ń ṣẹlẹ̀ láàrin wọn, kò sí bí òsì ó ṣe mú ọkọ àtaya tí ò ní ran ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lénìí n tó ń wọ́ wá láti orí adé ó kún ìdí pàtàkì tí àwọn nǹkan yẹn fi ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ibi tí mo fi bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí mo dé yìí, ibi tí ẹ̀yin èèyàn máa rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni. Ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹ mọ ọ̀pọ̀lọpọ̀ ìdí tí ìnira fi ń bálẹ̀ Yorùbá. Torí ọ̀dọ̀ kábíyèsí tí mo dé yìí, àwọn iṣẹ́ ọba àgbàlódé, wọ́n ń ṣe first kábíyèsí nílùú, wọ́n ń ṣe second, wọ́n ń ṣe third. So wọ́n kì í ṣe ọba àgbàlódé rárá. Wọ́n tún wá hùwà ọba ìgbàlódé. Lọ́wọ́ ẹnu ìgbà tí mo ti débí, gbogbo ohun tí mò ń rí kó tó di pé kábíyèsí jáde sí wa, gbogbo ohun tí mò ń rí fi hàn mí ibi tí mo wà. Ṣé mọ̀ pé kì í ṣe ìgbà tá a bá ṣe ìlànà sọ̀rọ̀. Gbogbo ohun tí mò ń rí ó fi hàn mí ilé ọba tí mo wà, the kind of ọba tí mo wà nílé wọn. Kí n má bá ọ̀rọ̀ lọ jìnnà, màá ní kí ẹnu mi ò gbà láti máa dárúkọ kábíyèsí, ṣùgbọ́n màá bẹ̀ bàbá mi kán bá mi dárúkọ wọn fún gbogbo àwọn ọmọ Odùduwà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Kábíyèsí. Kábíyèsí Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá. Kábíyèsí. Ọlọ́run ó jẹ́ kẹ́mi yín ogun. Àmín kábíyèsí. Gbogbo àwọn akitiyan yín, Ọlọ́run ní lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, Ọlọ́run ní jọ́ dàrú máa lọ. Àmín bàbá, àmín bàbá. Ọlọ́run ó dẹ̀ gbé yín débi tẹ́ ń fẹ́ lórí. Àmín. Bẹ́ẹ̀ ṣe fẹ́ kí ilẹ̀ Odùduwà orí. Àmín, àmín. Ọlọ́run ó dẹ̀ bá yín ṣe. Àmín. Àwọn onílẹ̀ wọ́n bá yín ṣe. Àmín sà, àmín sà. Mo kí gbogbo ẹ̀yẹ èèyàn mi nílẹ̀ Odùduwà. Mo kí gbogbo ẹ̀yẹ èèyàn mi nílẹ̀ Yorùbá. Mo kí lọ́ba àti gbogbo àwọn ọmọ yín tó ń wà ní diaspora. Àti gbogbo àwọn ọmọ wa tó wà ní diaspora. Mo kí gbogbo yín o. Ẹ máa mú èrè wálé mi. Mo ní òkú yín wálé o. Á dẹ̀ máa júṣe fún yín. Àmín, àmín. Orúkọ tèmi gangan, èmi ni Abdulmaruf Adésọjí Àlàdé Fárọ̀mádé Fábọ̀wálé. Àìṣolúdì second, the 13th Sopọ̀ Ìtàkùn. 13th Sopọ̀ of Ìtàkùn land. Ìkirè under Ìrèwọlé local government. Bàbá mi, ojú ò ní tì yín, Ọlọ́run ní báyọ̀ yín jẹ́. Ẹ̀yin ẹ̀ tí mo bá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹni ń ké irú ẹ̀ wá. Ẹ gbọ́ pé nǹkan méjì ni bàbá wa sọ̀pọ̀ ń sìn. Wọ́n sọ orúkọ wọn ti ẹ̀sìn Mùsùlùmí. Bọ̀ inú mi dùn pé wọn ò yọ ti Ifá yẹn, orúkọ ti Ifá yẹn wọn ò yọ sọnù. Ẹ rí wípé àwọn èyí ṣe ẹni tó ẹ̀sìn ti da ọpọlọ ẹ̀rú. Kó tó di pé mo lẹ́sìn, kó tó di pé gbogbo wa lẹ́sìn, àtẹ̀yìn tẹ̀ ń wò wá náà, kó tó di pé a lẹ́sìn láti ní àṣà, wọ́n bí wa sínú àṣà wa, àwa padà dé lẹ́sìn. So torí èèyàn ò bá wá burú,
a gbọ́dọ̀ gbàgbé àṣà tiwa yẹn nítorí ẹ̀sìn tí wọ́n mú wá bá wa. Mo fẹ́ kí a máa là á ká máa yan dáadáa. Ẹ di pé bàbá sọ orúkọ wọn ti mùsùlùmí, wọ́n sì sọ orúkọ wọn ti Yorùbá tó dúró lórí Ifá. So that will tell you pé irú àwọn ọba táwa ń sọ lélẹ́yìí. Àwọn èso ọba tí yóò anyway bóyá nítorí pé Ọlọ́run ti rọ̀ wọ́n lọ́rọ̀ kí wọ́n ó tó dọba. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ni Ọlọ́run ti rọ̀ lọ́rọ̀ kan tó dọba, tí wọ́n á dórí ipò ọba ìtàn, tí wọ́n á láwọn ọ̀fẹ́ mọ̀ nǹkan kan tí jẹ́ ṣẹ̀ṣẹ̀. Mo dẹ̀ rò pé gbogbo tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe yẹn ni wọ́n ń lọ ṣe fún àwọn bàbá wa nígbà tí wọ́n bá wọ ìpèbí. Nígbà tẹ́lómi ò tiẹ̀ wà ní parí ọjọ́ ìpèbí gan. Ìbọn wọn tó bá lè dúró gbọ́ náà ni, òun náà ni wọ́n sì fi hùwà. So bàbá mi, ẹ dákun ọ̀rọ̀ tí àwọn Yorùbá sọ pé àsọkù ọ̀rọ̀ níjọ́mọ̀ mi gbẹ́ náà. So bá mi kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí lórí awuyewuye tí mò ń gbọ́? Bàbá mi yìí ti jẹ ọba, ẹ má tiẹ̀ tí jẹ́ kí n sọ, ẹ jẹ́ kí wọ́n fẹnu ara wọn sọ àwọn nǹkan kankan fún wa, kí wọ́n á ní àwọn question méjì tàbí mẹ́ta tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn. Lẹ́yìn tí n bá béèrè question méjì tàbí mẹ́ta lọ́wọ́ wọn, mo fẹ́ mo ti interview àwọn èèyàn kan tí màá fi bọnú ẹ̀ torí mo fẹ́ kẹ́ ẹ mọ irú èèyàn tí kábíyèsí jẹ́. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀. Bí mi bá ń sọ fún yín pé irú èèyàn báyìí ni wọ́n, mi ì gbèlú wọn. Ó ṣeé ṣe kó jẹ́ pé nítorí pé mi wá bí lónìí tí mo jálejò ni wọ́n ṣe dáadáa sí mi. Ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ ìlú yìí, wọ́n á lè sọ one thing or the other nípa wọn. Kábíyèsí, ẹ dákun, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú awuyewuye tí mò ń gbọ́ ìsà? Nínú ìlú wa bí? Bẹ́ẹ̀ ni sà, pàápàá jùlọ láàrin ẹ̀yin àti Akire. Ẹ ṣé, Ọlọ́run wà pẹ̀lú yín. Àmín sà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, orúkọ mi mo ti sọ fún yín. Bẹ́ẹ̀ ni. Then nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwa pẹ̀lú Akire, nǹkan tó lágbára ni. Nǹkan tó lágbára tó tẹ́ ṣe wípé gbogbo ẹ̀ náà la dẹ̀ máa sọ. Torí àwọn àgbàlagbà ní pàjẹ́ Bàlẹ́rù. Ìhàlẹ̀ ló yẹ kí ìròyìn jẹ́ fún mi. Ìhàlẹ̀ ní gbogbo ẹ̀. Torí olórin kan ní pé ẹṣin tó bá ti síwájú ó ti gba first. Lórí nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí jù ń bẹ̀, ó ní wípé Akire tí ó fẹ́ mú wa lẹ́rú pẹ̀lú àlàyé. Bàbá náà fẹ́ mú wa lẹ́rú. Mo dẹ̀ jẹ́rìí wọn o, torí mo rí i pé bóyá mo rò pé mo nígbàgbọ́ pé èèyàn dáadáa ni wọ́n. Torí mi bí ẹnìkan náà mo ti wá bá wọn ṣe ìkírèdè rí. Gẹ́gẹ́ sí pé àwọn náà lọ ránṣẹ́ sí mi nígbà yẹn. Tí mo dẹ̀ ṣojúṣe mi gẹ́gẹ́ bí ọmọ àtàkùn nílùú Ìkirè. Ẹ tí ìjọba ń gbà yẹn? Mi ò tí ìjọba ń gbà yẹn. Tí rìsíìtì owó tí mo dẹ̀ gbélẹ̀ lọ́jọ́ náà lọ́hùn, 500,000 naira cash mo gbélẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Ìṣèṣin o. Tí wọ́n dẹ̀ kọ rìsíìtì, bàbá fúnra ẹ̀ sì invite mi lọ sí palace ẹ̀ tó dẹ̀ sí dáadáa níjọ́ náà lọ́hùn. Ṣùgbọ́n wá jọ mí lójú pé ìgbà tí wọ́n á gbọ́ pé mi tí mo ṣe dáadáa, àti wá gbọ́ pé èmi tẹ́ sọ pé mo ṣe dáadáa lọ́jọ́ yẹn, tí mo wá di pé mo wá di ọba ìlú mi gangan. Tó bá wá kàn yín nílùú ti yín. Tó bá wá kàn mí nílùú mi. Àwọn àgbàlagbà dẹ̀ máa ń sọ pé wọn ò kí ń fi kóòtù jọba o. Ìtànà fi jọba. Ìtànà fi jọba. Ìtànà fi jọba. Wọ́n ìfọ̀rọ̀ ọlọ́pàá jọba. Ìtànà fi jọba. Tá bá rí ọba tí àwọn kan ń bẹ ní abẹ́, kì í ṣe pọ́nṣẹ́ wà lábẹ́ náà, akànjọ ń rìgáàdì ara wa ni. Torí pé òǹkálùkù níjọba fún ní ọ̀pá àṣẹ. Tádẹ̀ fún ní certificate. Tádẹ̀ fún ní appointment letter. Wọ́n dẹ̀ ní ojú ọ̀run. Ọ̀tẹ̀yẹ fò láì fọwọ́ kanra wọn. Mo fẹ́ kẹ́ gbà wá nílùú Ìtàkùn.
bàbá this is bí mo ṣe sọ sẹ́yìn pé 13 sókú ọ̀fìtà kún ni mí ẹjọ́ jẹ́ ọba kí n tó débẹ̀ Yes, sir. ọlọ́run ọba mi ò bá mi fọ̀run kẹ́wọn Àmín, àmín, àmín. kọ́ payé ẹ̀pẹ̀ burúkú kúrò lójú wọn Àmín, àmín, àmín. torí àwọn lànà kó tó di èní tá a wà ń bẹ̀ yìí tí ọba sẹ́nìkan lánàá kò ní sẹ́ni Tí ọba sànà kò ní í ṣe tí ọba sànà kò ní sẹ́ni tábà láwọn ọba kan wọ́n ń ṣe bó ṣe wù wọ́n lè máa ṣe bó ṣe wù wọ́n èmi nísìnyí ọmọ kékeré ara mi ni mí. ẹ dákun kábíyèsí ẹ bínú ẹ dákun ẹ bá mi pa fáànù yẹn. ok ó lè ọ̀rọ̀ tí kábíyèsí sọ yẹn ó lè máa fẹ́ dànù. dún ó lè máa fẹ́ tòró ń fẹ́ sí. so gẹ́gẹ́ bí mo yẹn ń sọ̀rọ̀ mi lọ Yes, sir. tí ọba sànà kò ní sẹ́ni tí ọba sànà kí ni ṣe ni. ẹ ń bá dẹ̀ fi gígbó lóore Yorùbá ló máa ń sọ wọn lẹ́ni fi ibi só lóore ìyá ni ó jẹ kú. Bẹ́ẹ̀ ni kábíyèsí o. bí ọba kan bá wà tó bá ń gapá tó ń ṣe gàrú tó ń ṣe bó ṣe wù bó ṣe débẹ̀ lọ́fà o bó ṣe dórí ipò yẹn lọ́fà. ṣe dórí ipò lọ́fà. bẹ́ẹ̀ ni èmi fúnra mi èmi ò tiẹ̀ mọ̀ pé mi máa jọba mi ò tiẹ̀ rórí torí iṣẹ́ tí mo ṣe ó tẹ́ mi lọ́rùn mo dẹ̀ nítẹ̀ lọ́rùn pẹ̀lú Ọlọ́run wàhálà tó wà ń bí àtijọba gan kì í ṣe kékeré torí tó bá ti jọba àfi tó bá jọba tí ò wúlò ó láwọn èèyàn ní wá ẹ wá ní òní wá sàfihàn ẹ ló ti àfin pa ọba yẹ kó jẹ́ bí ọmbrẹ́là táwọn èèyàn ń sá sí lábẹ́ àwọn wọn ti gboko mi o wọn ti gba ìyàwó mi o bó lẹ́sẹ̀ ṣàánú wa o kọ́ má dẹ̀ jọba olórí ibú tí ó máa gbalẹ̀ ńlẹ̀ kọ́ má jọba olórí ibú tí ó ti ẹnìkan síwájú tí ó wà dúró sáré tí ó gọ sẹ́yìn tí wọ́n máa gbalẹ̀ fún tó bá rí kó sòótọ́ àwọn Yorùbá ní tó bá láyà ó sòótọ́ tó bá dẹ̀ kò rántí gúgá òṣòótọ́ tètè ìgbìn fẹ́ sọ lé ní òdodo ọ̀rọ̀ ni o lákọ̀ọ́kọ́ náà kò ń ṣe pé bóyá nǹkan tí mo fẹ́ mẹ́nu bà. ẹ kọ́kọ́ sọ̀rọ̀ kan tí mo fẹ́ kẹ́ ẹ bá délẹ̀ ẹ ní ẹ mà pé ẹ fẹ́ jọba. mi ò mọ̀ pé mo fẹ́ jọba o mi ò mọ̀. bó o lè ṣe mọ̀ because bàbá ẹ dákun ẹ má bínú mo fẹ́ ká máa mú nǹkan kó lè yé gbogbo àwọn èèyàn ilé tá a wà nú ẹ̀ yìí kí ló lẹ kọ́ bí ààfin ìyàwó lẹ sọ fún mi pé ti kọ́lé 1992 mo ti ilé ìtura bó ṣe wà yìí kí ló lẹ kọ́ bí ààfin ọba àgbà tẹ́ mọ̀ pé ìjọba. Ọlọ́run tó dá mi mọ̀ kò yé mi. gbogbo bí mo dẹ̀ ṣe kọ́lé. èyí kẹ̀kọ́ lé ti yín bí wọ́n ṣe máa gbé nù. pé nínú ìlú mi kí n má di ẹni àtanù pé àwọn èèyàn máa wá pé màá máa receive àwọn èèyàn pé tá àlejò bá wá mi wá bóyá láti ìlú òyìnbó ni o lọ́wọ́ láti ibì kan ni o kí bíbá ẹ̀ wà fún wọn. ìkú ṣe pé bóyá mọjọba tó wá jẹ́ pé ó wá kúndùn òkè ní ẹ̀ náà bẹ́ẹ̀. obìnrin ẹyọ kan ni mo ní. obìnrin ẹyọ kan lẹ́nu. bẹ́ẹ̀ ni. kábíyèsí o. kábíyèsí. so 1992 ni mo ti kọ́ bí àwọn èèyàn máa ń bi mí náà wọ́n ní ṣé ó fẹ́ jọba ni mo lẹ́kí ní jẹ́bẹ̀ ṣùgbọ́n gbà tá àkótó tó èmi kọ́ bó ló ṣe wá jẹ́ sá. ọkàn àtijọ́ yẹn náà ni mo ríwèé lẹ́bàá ní pé mo wà nù pé èmi náà yàn pé kí wọ́n á jọpọ̀ lọ́ba kí ní jẹ́bẹ̀ mo ní ẹ kọ́kọ́ fún mi jẹ́ bá mọ̀ pé ẹ jẹ́ kọ́kọ́ lọ bí màmí lérè náà torí mo nígbàgbọ́ nù màmí gan mo dẹ̀ fẹ́ràn màmí gan mo ní ẹ jẹ́ kí n kọ́ lọ bí màmí lérè tí màmí bá ti sọ fún mi pé nígbà tí mo dọ́dọ̀ màmí ní nǹkan táwọn ti gbọ́ láti kékeré ni kí ló dé tẹ̀ sọ fún mi. wọ́n làwọn ti gbọ́ láti kékeré. wọ́n wà bí báyìí tá a wà yìí wọ́n wà bí wọ́n ní gbogbo àpẹẹrẹ torí bàbá tó bí bàbá tèmi bàbá onífà ni ó ní èkejì onífà gbogbo ìtàkùn àti kìrìbí gbà ẹ̀. bàbá onífà àti bàbá mi jẹ bàbá tó bí bàbá mi yẹ kò ń gbẹran lọ́wọ́ èèyàn tí wọ́n bá wá bẹ nǹkan wò tí wọ́n bá ṣe nǹkan wò lọ́dọ̀ ẹ̀ á ní wò lẹ́ni tí ó san òròmọdé ẹni ó gbà yọ́dẹ̀ gbé ilẹ̀ tí ó máa jẹ káàkiri. Wow!
sọ́jà òjé níbí ni àbí ẹ̀dùnà ṣé Amẹ́ríkà ni mo wà àbójé àbí nílùú Amẹ́ríkà ẹ gbà mí ẹ jẹ́ kọ́kọ́ wà àdírẹ́sì yín ná 12355 Bisonet Street, Houston, Texas. Orí ìyá mi o. Ìyá eléwé ọmọ ẹ bọ́ síbí, ẹ bọ́ síbí kájọ. Ẹ bọ́ síbí, ìyá mi. Yes sir, ẹ káàbọ̀. Ẹ kú ìwé. Eléwé ọmọ l'Amẹ́ríkà. Bó ti bá ń ta ewé ọmọ àjẹ́. Alágbo ọmọ l'Amẹ́ríkà. Àjẹ́ ni yín. Bẹ́ẹ̀ ni, kò sóbìnrin tán pé tí ò ní jẹ́. Eléwé ọmọ l'Amẹ́ríkà, alágbo ọmọ l'Amẹ́ríkà, ṣábíà síbí la fi kalẹ̀ sí. Ẹ dẹ́rù bà mí o. Bàbá mi, Ọlọ́run ni. Torí àwọn èèyàn wa tó wà l'Amẹ́ríkà la ṣe wà ń bì. Mo rí kéré fa. Bẹ́ẹ̀ ni, mo ní ìtàtẹ̀jẹ̀ máa pelé mọ́. Ẹ gbà mí. Ẹ bá ń kó wa kò ní àwa ní àkàlẹ̀ bíbà sọ́dọ̀ wọn ni. Ní Bisonet la wà. Orí Cook and Bisonet ní Houston, Texas. Ọ̀dà báyìí. Kò sí tẹ́ ẹ fẹ́ tí ò sí. Ṣé rí ẹ̀yin èèyàn mi? Bẹ́ẹ̀ ni. Àṣé tọmọdé ọba dé oko nílá yóò máa yọ lábẹ́ yóò rò kókó bàbá òun náà tẹ́jú kọjú gbogbo. Kò sí tí ò sí ń bí. Ẹ wá wo tewétegbò ní. gbogbo tí jẹ́ ewé ọmọ láyé. Bẹ́ẹ̀ ni. Ẹ wo àwọn àgbo oríṣiríṣi. Gbogbo ẹ̀ la ní. Gbogbo ẹ̀ ló wà. Kódà ẹ ní ìbílẹ̀ tún wà. Ẹ ní ìbílẹ̀ tún wà. Ìyẹn nìkan ni. Ẹ wo ṣé báwo àwọn ewé rè. Ewé ń bẹ, egbò ń bẹ, kò séwé tí a ní. Ẹ kàn pé wẹ́ kàn sí wa. Phone number mi ò yí padà 832-774-3464. Ẹ tún sọ rẹ̀. 832-774-3464. Shabby apps ni mo wà ní Bisonet by Cook 12355 Bisonet Street, Houston, Texas 77099. Ìwọ tó bá ní diabetes máa bọ̀ kí ọ wà, má jẹ́ kán parọ́ fún ẹ. Ìwọ tó bá ní high blood pressure, má jẹ́ kán parọ́ fún ẹ. Ìwòsàn ń bẹ. Ìwọ tó kọ ẹ ò bá lè tó máa bọ̀. Pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 832-774-3464. Jẹ̀dí ló ní ni, ara ríro ni, ọ̀pá ẹ̀yìn ń dùn ẹni, ara ń ro ẹni, gonorrhea ló kó ni. Yóò dẹ̀ sí gbogbo tó bá yẹ kó ṣe fún kò sẹ́ni tó fẹ́ bímọ tí bàbá tó bí bàbá mi kì í sóun lọ́gbẹ̀bí rẹ̀ tó bá fẹ́ le jù. Ó jẹ́ aago kan òru wọn wà tí wọ́n lé ni. Nígbà mo wá sọ fún màmá mi ní a ti gbọ́ ń gbọ́ wà kékeré a dẹ̀ ráwọn sáìn kan lára rẹ̀. Torí gbà yẹn wọ́n ní oṣù mẹ́ta ni mo ní. Oṣù mẹ́ta. Wọ́n ní kan wà ní irun kan wà níbí, irun kan wà níbí, irun kan wà nípàkọ́. Wọ́n ní táwọn èèyàn bá rí mi nígbà inú wọn ṣàdánù ní pé wíwá àjànú ọmọ òwúlé lé ìpọ́n yìí. Wíwá àjànú mo ní ṣé wàá ṣe ìta ìfẹ́ mi láti gbà yẹn. Wọ́n ní bàbá ńlá bàbá tó bí bàbá mi yẹn sọ pé káwọn ṣẹnu báyìí. Wọ́n láì máa yé nǹkan oríṣiríṣi abá mi náà bá lẹ́gbẹ̀ẹ́ mi. Tí wọ́n bá jáde báyìí kan tó wọlé wọ́n ti boríṣi nǹkan mi bẹ. Ọ̀dà ń bá lẹ̀ ti lọ pé bàbá ńlá àti ìyá bàbá mi wọ́n ní ṣẹnu ẹ báyìí o gbọ́dọ̀ sọ fẹ́ nìkan. Ẹnìkan ọkàn mi kò rí níjọ́ tí mo ti délé ayé. Ọkàn yín ní kò rí. Ẹnìkan ọkàn mi kò rí láyé. Kódà tíṣà ọkàn mi kò rí. Bẹ́ẹ̀ máa lọ skúl èèyàn ṣe pátá. Ẹ̀yà ń ṣeré páàsì gbogbo ẹ̀ wọ́n wá mọ́ ẹ̀yà wọn ò ní ẹnìkan ọ̀gbọ́wókè báyìí kọ́kàn mi kò rí. Tó ń gbàdá dẹ̀ ń bá lọ tán ní pé mo dẹ̀ bèrè bá mi ní mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí. So àwọn náà wá dífá ní ilé. Wọ́n wá bàbá tó dífá wà ń bí. Ta ni kíní ìtọ́sínú àwọn táwọn kú dání. Mi ò ra mọ́tò fẹ́ nìkan o. Mi ì dẹ̀ bribe ẹnìkan lẹ́yìn pé ẹjọ́ ọmọ fẹ́ jọba. Èyí tẹ̀ tí ẹ fọkàn sí fẹ́ jọba. Mi ò tiẹ̀ ní mi ò fọkàn sí rárá. Àdẹ̀wà Ọlọ́run dẹ̀ bá wa ṣe gbogbo ìjà táwọn ọ̀ràn mi ti ń jà láti 1800 tán ti wà nílùú kiri tán ti wà ní Tàkùn bí. Torí àìsí olú àtàdérelé àwọn ló tẹ Ìtàkùndó. Láti Ifẹ̀ bàbá ńlá wa ní 39th Ọọ̀ni of Ifẹ̀ gbàlá rẹ̀ ẹgúgbò ẹ̀wò. Àwọn Adérelé àtàìsí olú wọ́n lọ ẹmọ̀ pé ìgbà náà kì í sáyé fóònù wọ́n lo oko ọdẹ wọ́n dẹ̀ máa ń lo oṣù mẹ́fà tán bá lo oko ọdẹ bẹ́ẹ̀ wọ́n máa ń lo ọdún kan. Bàtà padà dé ọba ti kàn wọ́n nídìílé wọn
àbúrò wọn nìkan ló wà nílé tọ́jú ẹ̀gbọ́n ńlá rẹ̀ bá ṣe mú nìyẹn tàbí ìjọba gbọ́dọ̀ dé wọn ò lè máa dọ̀bà wọn ò lè máa láyé ìgbà náà respect wà tèmi bá jẹ́ ọmọ kékeré náà bá yàn mí lọ́ba àwọn ẹ̀gbọ́n mi tó kù wọn ó gbé adé inú adé baba ńlá wa àwọn náà lọ tẹ̀lú mẹ́ẹ̀dó ni òun ló dífá fún Adérelé àti Àìsíolú lọ́ba gbéra wọ́n bá mú Awódè yìí dọ́dá ní sáré máa dọ̀bálẹ̀ fábúrò àwọn. wọ́n bá gbé bàbá onífá kan wọ́n ń pè ní Ṣàngó kínní Awódè yìí wọ́n bá gbé dání wọ́n ní kó máa sọ́nà fáwọn ìyẹn ló ń sọ́nà fún wọn pé ibi tí wọ́n bá ti bá àkún ibẹ̀ ni kò tẹ̀dó sí ẹrú àkún tó wà lọ́rùn ó yé mi kábíyèsí. bàtàndẹ̀ dé àkọ́kọ́ ìta àkún àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ àṣẹ́mbù sí bá ṣe débẹ̀ wọ́n mú ìmọ̀ lórí tó bá gbọ́ Yorùbá ní ọmọ tó ń pè ní mọ̀ palmfront bẹ́ẹ̀ ni wọ́n wá fi ṣe ilé wọ́n wá mú igi lọ́nà mẹ́rin wọ́n gbẹ́ wọ́n rí igi yẹn mọ́lẹ̀ ibi tá ti ń gbẹ́ ilẹ̀ láti kan àkún yẹn ni wọ́n ti kan àkún a ò pé ibi tí Ifá sọ ládé yìí babaláwo wọ́n gbádẹ dàfá lónìí ibi táwọn lọ òun làwọn dé yìí ara àwọn ọmọ bàbá onífá yẹn tó ń lọ jẹ Awódè yìí Ìkirè ó lọ jẹ Awódè yìí Ìkirè certificate náà fún Ìkirè wà lọ́wọ́ wa bí ó wà nínú ẹntákirè ńlọ against wa wọ́n wá sọ pé èmi dẹ̀ nígbàgbọ́ pé wọ́n ní ẹnìkan ìṣó ẹran mẹ́ran kankan pa kí lẹ̀sẹ̀ àwọn ará àta àkùn lọ́dọ̀ Àkirè kí ló dé tó fẹ́ pa wárẹ́ kí ló dé tó fẹ́ dógun lẹ́nu Ìkirè nílùú ta àkùn kí ló dé tó fẹ́ dógun lẹ́nu ta àkùn nínú àkíyèsí tí mo fẹ́ sọ torí àwọn èèyàn máa sọ pé ogun òun ló fẹ́ dálẹ̀ nínú àkíyèsí àkọ́kọ́ ni pé gbàtà fẹ́ kó ààfin ó lóun fẹ́ fi kọ́ shopping mall akóra wa lọ sí police station wọ́n tiẹ̀ ní wọ́n wá àrẹ́sì náà tó ń bá wa ṣiṣẹ́ ni ó ti já yẹ̀pẹ̀ ó ti já búlọ̀kù bẹ́ẹ̀ bọ́dẹ̀ dé bẹ́ẹ̀ mo ní àwa náà dẹ̀ ti kó búlọ̀kù àti bẹ̀rẹ̀ foundation wọ́n tẹ̀ wá pè wá àjókòó síbẹ̀ wọ́n dẹ̀ nìkan lọ́pọ̀ wá àrẹ́sì àwọn tó ń bá wa ṣiṣẹ́ ẹ má wulẹ̀ àrẹ́sì ẹni tó ń bá wa ṣiṣẹ́ èmi lọ bá lùtàkùn èmi ní kẹ́ ẹ máa mú lọ a dẹ̀ lọ sí police station DPO bá wa yanjú ẹ̀ area commander àgbà yẹn ó bá wa yanjú ẹ̀ a dẹ̀ ń kọ́ ààfin wa lọ lẹ́yìn ìyẹn ẹlẹ́nujọ́ mẹ́ta yìí sí general ààfin because kò sí ààfin láti 1800 yẹn ẹ̀yin kálukú máa ń inú ilé ẹ̀ ló ń jọba sí ẹ̀yin dẹ̀ fi pé ìlú ìgbọ́dọ̀ níbi fitting palace a gbọ́dọ̀ níbi fitting palace so ìyẹn tẹ́ wá ń kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ogun yẹn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ogun ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ okay sir just words ààfin ó represent identity wa pé ààfin ìta àkúnrè bẹ́ẹ̀ ni wọn nílé ilé ọba ni but ààfin yẹn ti indicate pé gbogbo òlu ló ní kì í ṣe mi lèmi ní tó jẹ́ tèmi mo wà nú ẹ̀ ọmọ mi ò lè pín bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò lo tèmi ẹlòmíì náà ó tún lo tiẹ̀ ni ó lọ jẹ́ mi wá gùn. àṣẹ ò kábíyèsí. so nígbà tá a parí ìbẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ ní kó ààfin lọ gẹ́gẹ́ mo sọ ṣùgbọ́n nǹkan tá a tún rí ni pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn tí bàbá Akirè ń lò tó fi ń ṣe divider rule Awódè yìí tó ń lò Lukman Adéoyè Dáìró tó ń lò tó fi ń ṣe divider rule tó fi fẹ́ bàtà àkúnjẹ́ ṣùgbọ́n mo mọ̀ pé àwọn alálẹ̀ wọ́n ó dìde gbogbo ẹni tó bá ń lọ́wọ́ nínú kí tàkùn ọ bàjẹ́ àjálẹ̀ báyìí lókìtì tí ń wo máa tiẹ̀ ìyún àjálẹ̀ ni ó lórí ayé ẹ̀ ó pín sí kí ló dé ṣé nítorí báwọn èèyàn mi ò lówó náà fi ń fìyà jẹ wọn kí n tó gbà pé mo fẹ́ jẹ́ gbàtọ́ ti sọ pé Ifá ni mi ò dẹ̀ bribe ẹnì kankan gbogbo àwọn bàbá wọ́n dẹ̀ support mi pẹ̀lú ogun tán gbé ńgbà yẹn Ọlọ́run dẹ̀ gbé wa borí. àṣẹ mo ti gbọ́ pé wọ́n gbógun gan kan tó gbà pé wọ́n kà mí. wọ́n tiẹ̀ tó kà mí gan lórúkọ aago 3 òru la tó sùn la tó resolve ẹ̀ tá a dẹ̀ ti pa mọ̀lú tá a ti tún tá a ti gbabi tá a fẹ́ lò tá a ti gbàgá tá a ti ṣe owó ẹ̀ Ọlọ́run jù wọn lọ ó ní deputy governor tó wá níjọ́ náà fi sọ pé
ó wò mí títí nígbà tó kọ́kọ́ dé kí n tó dé adé tó fẹ́ gbé ọ̀pá àṣẹ bàbá yẹn dọ̀bálẹ̀ ni deputy governor Ọ̀ṣun state ìgbà tó ti wá dọ̀bálẹ̀ mo tó mọ̀ lóhùn pé eléyìí má ti kọjá bí wọ́n deputy governor lọ́mọ dọ̀bálẹ̀ fún mi. torí ọmọ ọba làwọn náà nífẹ̀ẹ́ ni wọ́n á sọ pé mo wá jẹ́ kí wọ́n realize pé tó bá jẹ́ sí pé ọlọ́run lọ́wọ́ sí ni ànírádé ìdè pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ tí bá ń sọ̀rọ̀ ọba Victor Adéoyè Adéfisóyè ọba tànà gbogbo ìgbà yẹn mo fi ń sọ pé tí ọba sànà kò ní í ṣe ni bàbá yẹn ṣe gudugudu méje yàyà mẹ́fà ṣùgbọ́n wọ́n frustrate ẹ̀ ni kì í tún ṣe frustration nìkan wọ́n frustrate ẹ̀ kó láyé ni ó tún kú tán wọ́n tún lọ sọ fún Akéré pé ọba kú ó ní kán má mú òwe dọ́dọ̀ bóyá àwọn baba ńlá wa wá jẹ mòrò mílẹ̀ pè lọ́wọ́ baba wa ṣé ẹ jẹ ìran wọn kan lówó rí ni àbí bò lọ̀tẹ̀ gan ṣe wá le tó báyìí. tòdì ẹsẹ̀ pé wọ́n approve owó fún ọba àná yẹn láti kọ́ ààfin wọ́n dojú ẹ̀rú dàrọ̀ ẹ̀. ìní bẹ́ẹ̀ ni mo sọ fún yín. àfitẹ́ yìí ń fi owó ara yín kọ́ lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ni ìjọba ti yọ̀ǹda láti kọ́ tẹ́lẹ̀. ìjọba Oyinlọ́lá. Olúwa o. ó approve owó wọ́n dẹ̀ dojú ẹ̀rú. ẹ dákun ẹ má bínú mo kọ́ fẹ́ béèrè kankan pa yẹn o kí ló ṣe lágbára àti dojú ẹ̀rú ń bọ̀ jẹ́ pé ìlú tọ́jọba sí ọ̀tọ̀ ìlú tẹ́jọba sí ọ̀tọ̀. ok ẹ ṣe mọ̀ pé local government ló ń sanwó ọba bẹ́ẹ̀ ni tówó bá dẹ̀ dé àkáǹtì chairman fún traditional ruler ní domain yẹn ní local government yẹn within that jurisdiction of the local government is the chairman. okay. ó ní agbára láti sọ pé ẹ fún ẹ rìlíìsì owó lágbájá fún ẹ rìlíìsì owó tẹ̀mẹ̀dù fún. ó sì lágbára àti sọ pé ẹ má sanwó rẹ a sì ń bọ̀ ná. a sì ń bọ̀ ná. ẹ wá gbà á lọ́wọ́ ẹ̀ torí ó ti ń ṣe kéèsì bọ̀ ìyẹn ọ̀kan mi o ṣùgbọ́n tá a bá ní bí ẹ̀gbọ́n bá débi kìnìún kan àlọ́kọ̀ọ́ tí ọ̀yọ́ ni ọ̀kan mímí ọ̀dà sọ̀rọ̀ ìlú ẹ̀ o ṣùgbọ́n léyìí mo fẹ́ kó jẹ́ example kẹ́ lè mọ bí tẹ́ máa tan torchlight yín sí ni. Okay. ó ṣe é to the extent wípé Òṣòkú àná ó lo 22 years on the throne kò tí orí 10 kọ́bọ̀ gbà ní sálárì bẹ́ẹ̀ ni kò jẹ́ kó rí 10 kọ́bọ̀ kò jẹ́ kó rí gbà sálárì bẹ́ẹ̀ ni kódà ìwé tán fi recognize Òṣòkú àná yẹ pé kó máa dájọ́ níbẹ̀ ó wà lọ́wọ́ mi bí báyìí. kí adájọ́ ni wọ́n tẹ́lẹ̀. wọ́n ìṣàdájọ́ àwọn customary call tán fún látòṣogbo. ó tó dípọ́n wá jọba. nígbà tó máa ṣe pabambarì nínú ọpọ́nlé tó ń jọba lásà ti destabilize ìtàkùn láti pàtàkùn lórí rẹ̀ ìjọ kan náà lọ jẹ Sòkò 4 kangaroo Sòkò 4 Sòkò Pèmí Sòkò Fáládé Sòkò Métìkú Sòkò Fáládé. wọ́n fẹ́ tún wọ́n ṣàfẹ́ divide. wọ́n ṣàfẹ́ da gbogbo ẹ̀rú sọ́mọ́ bẹ̀tọ́ lọ́n jù wọ́n lọ. àwọn èèyàn mi tún gbéra ẹni tí ó taṣọ ẹni tí ó tagítagí ẹni tí ó talẹ̀talẹ̀ ẹni tí ó ta mọ́tò níyàtọ̀ èèyàn mi ti jẹ́. wọ́n tún gbéra ó tún di kóòtù balabala Ọlọ́run tún dá wọn láre wọ́n tún ní wọ́n máa jọba wọn lọ. àwa tá a dọ́mọ ọkọ láre mẹ́yìn àwa nìkan là sí lọ pẹ̀lú bá ṣe ń fi Sòkò ṣé sàn jẹ́ Sòkò lọ́dọ̀ Àkèrè ni ṣebí fẹ̀ ní Sòkò ti wá èmi dẹ̀ ní Sòkò àkọ́kọ́ outside Ifẹ̀ tó máa kọ́kọ́ dádé tó jẹ́ pọ́n bàbá ńlá wa náà gbádé wá sí bíbáyìí èmi ní Sòkò àkọ́kọ́ ní outside Ifẹ̀ tó máa wá dádé nílùú tí àwọn bàbá ńlá mi tẹ̀dó sí. a sì ń bá lọ lórí ọ̀rọ̀ bàbá Akèrè mo ti sọ ọgbọ̀n nǹkan tá ń ṣe mo ti sọ fún yín nígbà tó di nígbà tá a wá fẹ́ ṣe installation
a mú invitation lọ bá wọn a mú program lọ kódà àwọn gan wà nù program yẹn bàbá ọ̀wá ọ̀wá rárá nígbà solution yín. kò tiẹ̀ fẹ́ rí wa kò fẹ́ rí tàkùn rárá láfta tí ààfin tán ṣe nǹkan tán fẹ́ ṣe lórí tààfin wọ́n tún wá lọ wọ́n tún lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ àwọn skul kan wọ́n ń pe skul yẹn ọ̀dọ̀ wa lọ́wọ́ CAC primary school Soko Ìtàkùn wọ́n tún lọ sọ dọ́gbọ́n fẹ́ pa Ìtàkùn rẹ kí wọ́n tún fi kéré sí ṣùgbọ́n CAC Soko yẹn ó ti dábùjá ní board wọ́n ti register ẹ̀ already tí wọ́n wá gbé new headmistress wá síbẹ̀ ṣe mọ̀ pé as educated person tó bá dé ibì kan ó yẹ kó kọ́kọ́ wò round òun dẹ̀ bí wọ́n léèrè báwọn important document yín tẹ̀ ń lò ní gbolẹ̀ ń kó sí wọ́n nílé bàbá olóyè kan wà lẹ́gbẹ̀ẹ́ school yẹn bébẹ̀ làwọn ń kó sí wọ́n ń pe bàbá yẹn ní Bàrà Àlàó ní headmistress ẹ bá lọ bá Bàrà Àlàó pé kó o kí òun ní ní kíní kan tá ṣe gbé wá o ìgbà kan ò ní ẹ máa tí Bàrà Àlàó máa béèrè lọ́wọ́ headmistress ó ní ọmọléèbo ni wọ́n obìnrin tàdé ń sọ yìí ọmọ Òkè Ògùn ní Ìgànná ní ìgbà tí Bàrà Àlàó nígbà tó sọ fún un bẹ́ẹ̀ pé Òkè Ògùn ló ń wo ṣùgbọ́n àwọn tí wàá fẹ́ ní Ìtàkùn ẹ̀yin ní Soko ẹ̀yin Ìtàkùn ọ̀tá mi ni ọ̀tá kí la fi jọ́ta àwọn náà tẹ́rí pé wọn ò gbà láfíà láàyè nítorí wípé sódà kí Ìkirè níyà tèmi Ìtàkùn ni bàbá mi ò lè gbẹ lọ́hùn pé kí Ìkirè ó bàjẹ́ bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ ní gbà tẹ̀yìn Ìtàkùn náà jẹ́ mi ò dẹ̀ ní gbà kí Ìtàkùn náà bàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ni o tí mo dẹ̀ mọ̀ pé kò ní bàjẹ́ lágbára Ọlọ́run so kíní yìí ó ń jẹ́ ìjọ lójú fún mi àwọn olóyè mi náà lọ bẹ̀ níjọ́ tán ṣe end of the year party wọ́n ní ń wá ṣùgbọ́n nígbà tó di stage gan ọlọ́kàn mi ò lọ ọlọ́kàn mi ò mo tó kọ́ ti múra mo tún lọ bẹ́wù rẹ mo ní mi ò lọ so later táwọn olóyè wá kúrò ń bẹ̀ ṣe mọ̀ pé wọ́n rán tọ́ọ̀gì lọ bẹ̀ pé àwọn dà Olúwa o tẹ́lifó di kejì lẹ́yìn tí ààfin ìyẹn di kejì ìkẹta tó wá jẹ́ pabambarì ni wípé Lukman Dairo Adéoyè tọ́jà Awódèyí Ìkirè Awódèyí of Ìkirè ni o kì í ṣe Awódèyí of Ìtàkùn o ó tún wá lọ lọ́dì pọ̀ pẹ̀lú àwọn Akirè àti chief imam Ìkirè wọ́n tún wá lọ gbé ìmáàmù kan dìde wọ́n ní ẹni ìmáàmù Ìtàkùn tù lórí ibi tí Ìtàkùn ti wáyé lórí ibi tí mo jọba lé lórí ṣé a lè sọ pé Ìkirè wá Ìkirè tù níbo láti gbọ́ tó ti ń jẹ chief imam ní Ìkirè wá Ìkirè tù ní gbogbo ìlú tí mo mọ̀ láyé chief imam ẹyọ kan ló wà àti Ahmadiyya o àti Ansarudeen o ṣé kéwú tán ké yàtọ̀ síra wọn ni kò yàtọ̀ bó lẹ́sẹ̀ máa sọ pé àwọn kan díìnì ni àwọn kan kìíní àwọn ọ̀rọ̀ tí mi ò gbọ́ rí wọ́n kàn fẹ́ fi ẹ̀sìn yẹn wọ́n fẹ́ fi bà nǹkan jẹ́ wọ́n fẹ́ fi destabilize so kọ́ ọmọ kí ẹ̀yẹ ọmọ Oòduà ẹ bá a dá sọ̀rọ̀ yìí ẹ gbà wálẹ̀ lọ́wọ́ Akirè o. ẹ dákun kẹ́ tó máa bọ́rọ̀ ọ̀rọ̀ kábíyèsí ẹ̀jẹ̀ wọn bínú torí Ọlọ́run ẹ sọ̀rọ̀ kan sì tún ṣe pàtàkì sí mi jù nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Bẹ́ẹ̀ni. Bàbá ìhìnrà burúkú kankan tó tí ì ṣẹlẹ̀ ní pàápàá jù láàrin ìran ọmọ Yorùbá tí ò ní lọ́wọ́ ẹ̀sìn inú. Kí wọ́n tó bí irú wa àìsà àṣẹlẹ́sìn. Bẹ́ẹ̀ni. Ìgbà tí wọ́n bí wa la mọ ìran wa. Bẹ́ẹ̀ni. Nta bá lọ́wọ́ ìran wa ló jẹ́ tiwa. Bẹ́ẹ̀ni. Bọ́ létà wọ́n gbé ẹ̀sìn wa bá wa. Bẹ́ẹ̀ni. Ṣó yẹ kí ẹ̀sìn yẹn wá contradict àbí ṣó yẹ kí ẹ̀sìn ó gbé ojú agan sí ìṣe tàbí àṣà tiwa kábíyèsí tó yẹ. Ẹ ṣe olóòtú Ọlọ́run bá wà pẹ̀lú yín ṣe rí mo kàn fẹ́ fi ẹ̀sìn yẹn
wọ́n kàn fẹ́ fi gbá wa lójú ni wọ́n fẹ́ fi dà lóru ni tẹ́ bá lọ sí China mi mà bóyá ti lọ China èmi ti lọ China rí dáadáa tẹ́ bá dé ọ́fíìsì ojú báyìí lọ kékeré báyìí ẹ bá òòṣà àtẹn tó ní ọ́fíìsì yẹn ń sìn lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ lẹ́ máa gbọ́ oríṣiríṣi tùràrí ẹ máa lọ China rí kó sọ fún mi pé rọ́ ni mo ń pa tẹ́ bá dé bí tẹ́tí bí irú àwọn itri wọn bí báyìí tẹ́ bá dé itri wọn lọ́hùn ẹ rí wọn gbé òòṣà sẹ́gbẹ̀ẹ́ báyìí òòṣà yẹn wọ́n máa sọ kọ́ìsì orí òòṣà yẹn kọ́ìsì wọ́n máa ẹ tún béèrè lọ́wọ́ ẹlòmíì wọ́n máa sọ kọ́ìsì orí òòṣà yẹn ni. àwọn ni gbogbo mo bẹ́ẹ̀ ni sọ pé àwọn ni wọ́n ń ṣe gbogbo nǹkan fáyé báyìí. àwa nínú wa tá a wà bí sìn àwa tá a lo fóònù China kò lè ju èmi àtẹ̀yìn lọ a lè ju 3 àbí 4 lọ mi gbogbo àwọn tó kù fóònù China náà ń lò. kábíyèsí mo tiẹ̀ tún wá tún gbọ́ nǹkan kan náà again ṣe ẹ lọ́pọ̀lọpọ̀ fóònù wa yẹn náà bẹ́ẹ̀ni tó mú orúkọ ìlú mi dání yẹn bẹ́ẹ̀ni China ni wọ́n á gbé fún wọ́n wá ní ẹlẹ́bẹ̀ẹ́lì ẹ̀ lórúkọ wa ṣe nǹkan jà làwọn dẹ̀ fẹ́ tà. bẹ́ẹ̀ni so ọ̀pọ̀lọpọ̀ fóònù tó dáa gan náà tá à ń gbé dání lónìí bẹ́ẹ̀ni China ní í ṣe fún wọn. China ni tó ń ṣe fún wọn tí quality wọn tún yàtọ̀ síra wọn. wọn àdẹ ń ṣe mùsùlùmí wọn yìí ṣe kìrìsìtẹ́nì. ó dáa kí wàá ní kí là ń jàṣẹ sí fún àwọn bàbá tó bí bàbá tèmi babaláwo ni wọ́n dẹ̀ ṣe ayé wọn ilé bàbá tó bí bàbá mi kò wó àwọn tó ṣèkà gbogbo ilé wọn ló ti wó tán. bóyá kéèyàn dẹ̀ sọ pé ara àjọ wọn ò dáa. ṣé téèyàn bá ń bú bàbá ṣé mọ̀ pé tẹ́ bá ní àwọn kan ò dáa bàbá yín bàbá tó bí bàbá ńlá yín lẹ̀ ń bú yẹn. ó lẹ́ sọ fún wa pé orí wọn ò pé. wọ́n máa ń sọ fáwọn èèyàn ẹ sọ pé orí bàbá ńlá yín ò pé. mo máa ń bi àwọn èèyàn léèrè pé òkè àwọn bàbá wa tí wọ́n ti kú kó tó di pé wọ́n wá introduce ẹ̀sìn méjèèjì sí wa yẹn sẹ́nìkan wà tó sọ fún wa pé inú náà wà ní. ibẹ̀ mọ̀ pé. ó yẹ ká ààrẹ nìkan tuntun lọ́rùn tó wá dé tó wà lọ́wọ́ àwọn bàbá yín yẹn o nítorí pé wọn ò gba ẹ̀sìn mùsùlùmí tàbí ẹ̀sìn kìrìsìtẹ́nì o inú náà wà báyìí o. wàláì bàbá ńlá scam ni torí tẹ́lómi ọjẹ́ gbájú ẹ̀ òun náà fi wo ẹ̀sìn yẹn náà fi wò ó mọ́ tẹ́ bá ní ìmáàmù láàrin gbogbo wa táwa sí kí ìmáàmù kan wà bí sí bóyá wá ṣàdúrà fún wa iye tó kálukú fi lẹ̀ ní ọmọ sọ bẹ́ẹ̀ ni tẹ́ bá tán bá dẹ̀ pawó tán bí ó ṣe kó ǹtọ́ pọ̀ ńbẹ̀ ní ọmọ sọ bí ó ṣe kó ǹtọ́ pọ̀ ní owó yẹn ní ọmọ sọ. wọ́n kàn fẹ́ fi ẹ̀sìn yẹn wọ́n fẹ́ fi destabilize wa ká má gbọ́ kémi má gbọ́ tí kẹ́yìn má gbọ́ tèmi kí là ń bára wa jà lórí ẹ̀sìn no kí ni nǹkan tá à ń bára wa jà lórí ẹ̀sìn. kò yé mi. nígbà tá a sọ èmi ní Fárọ̀mádé ìnìbà nínú gbogbo ọmọ tí bàbá mi bí nínú gbogbo ọmọ tí bàbá tó bí bàbá mi bí wọn ò rẹ́ lómi sọ Fárọ̀mádé ó ṣe jẹ́ mi náà sọ Fárọ̀mádé. bẹ́ẹ̀ni. ṣé ẹ wàá change orúkọ yẹn ni. ṣé wàá fi change ẹ wọ́n sọ mí ní Fárọ̀mádé Adéborí ọlá ọmọ Sòókò. má mi ń bẹ ń sàlẹ̀ kọ́ hákìmì fún yín kẹ́ ẹ gbọ́. so láti wá sọ pé sáyé ọ̀wà dáńgbà ẹ̀ ṣé kò rojú. kábíyèsí àbí ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má bínú àbí nítorí pé Ọlọ́run ti dá ẹ̀yin tó láyé ara yín pé Ọlọ́run ti rọ̀ yín lọ́rọ̀ bóyá nítorí ẹ̀ lè fi ń sọ̀rọ̀ yìí bóyá. kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ìṣẹ̀ṣe làgbà. ìṣẹ̀ṣe làgbà. ok tán bá fẹ́ fi ọba jẹ nílẹ̀ Yorùbá lè Oòduà ṣé wọ́n mú lọ chọ́ọ̀tì ni ṣé chọ́ọ̀tì wọ́n mú lọ àbí mọ́sálásí wọ́n mú lọ. ní èrè jẹ́ sọ reality ilé tí wọ́n mú lọ wọ́n lè sàkó mbẹ́ ọmọ pé òṣìṣẹ́ pé nìyẹn. ẹni tí ò dẹ̀ ṣiṣẹ́ rẹ̀ pé tí ò ṣiṣẹ́ pé ó ti mọ̀ pé yọ́ bẹ̀rù ẹ̀ búba. yes Olúwa o ìṣẹ̀ṣe làgbà. ìṣẹ̀ṣe làgbà. ìṣẹ̀ṣe làgbà. àwọn ẹlòmíì ẹ wà dórí oyè yẹn tán gbogbo orò tó yẹ kí wọn ṣe fún ọba náà ti ṣe fún yín ẹ ti wá joyè tán nìyẹn àwọn Ògún ọ̀wá ṣe rí lójú táwọn wa ni wọn gbé sọgbó. bàbá kíní kan ṣe rí. ẹ jẹ́ ń ṣe example kan fún yín. ní Ìkirè náà lèmi ti rí o tí ìdẹ́ ṣe tán ìgbà tí Akèrè àtàwọn apá kan tán jọ ń jà sọ̀rọ̀ báyìí tán jọ wà ń kóòtù fún bí 30 ọdún yìí
nígbà tán dá apá tó yẹ kó wà ńbẹ̀ tán dá láre tán wọ́n dájà lẹ̀ ìgbà tán dájà lẹ̀ wọ́n kó àwọn sójà wọ̀lú wọ́n tán pa wọn ò lóǹkà. Olúwa o. mo wá ń sọ fún wọn pé èmi wá ń sọ ń gbà ẹ bó ni wọn ò sí ní pààyàn níjọ́ àti dáyé nánà ń gbé ní àwọn baba ńlá àtàwá ti ń gbé tutù. Yes, wọ́n àpí ìṣògùn wọ́n àpí ìsí gbogbo tó bá yẹ wọ́n tó epo sí tó bá yẹ wọ́n ta fi ẹ̀jẹ̀ sí tó tí ìṣẹ̀jẹ̀ yẹn o tó bá yẹ kó ṣe iyọ̀ sí gbogbo tó bá yẹ tó yẹ kó ṣe látijọ́ tí mo ti wà lórí oyè yìí ẹ lè gbọ́ kán pààyàn kiri ẹ lọ wádìí. Látijọ́ kí n tó jẹ oyè ẹ máa gbọ́ pé tí n bá pe bàbá òòṣà wà yìí tí n bá pe bàbá òòṣà ní kiri ti ń dàrú o wọ́n ti ń pààyàn lórí ìta mẹ́rin o wọ́n ti ń pa èmi kọ́ ni mo ṣe o ọlọ́run ọba ló ń pè ẹ̀tù sí gbogbo ìlú yìí ṣùgbọ́n ọba tó bá wà lórí ìtẹ́ tó lòun ò fi ti àwọn baba ńlá wa ṣe nígbà téèyàn kàn ń tara rẹ̀ jẹ ni ṣé torí owó ni ò ní jẹ́ kó sòdodo ọ̀rọ̀. Ẹ̀ka bá jẹ́ torí owó ẹ̀yin náà lówó kábíyèsí. Alhamdulillah adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ gbogbo tí mo rí eléyìí ẹ tún lè ṣe pálásì ẹsẹ̀ nǹkan pálásì yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni o ilé tẹ́ ń gbé lélẹ̀ bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ̀ tí mo bá níta mo tí mo bá nú kọ́mpáàdì yín bẹ́ẹ̀ ni tí wọ́n bá sọ̀rọ̀ olówó kábíyèsí àárín àwọn olówó lẹ́wà. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba bẹ́ẹ̀ tó bá jó òótọ́ ẹ jẹ́ ká sọ fúnra wa ìlú ṣe ń tùbà tí ń tùṣẹ́ nígbà yẹn ó ṣe jẹ́ ẹ̀sìn ni wọn ò gbọ́ tèmi mi ò gbọ́ tiẹ̀ ṣé mùsùlùmí ṣẹ̀ṣẹ̀ dé ni ṣé kìrìsìtẹ́nìtì ṣẹ̀ṣẹ̀ dé ni. Àbí wọn ti jọ ọmọ gbé pẹ̀lú àwọn bàbá wa látara láti ìgbà tó ti dé. Ṣé àwọn bàbá ńlá wa tẹ́ ni wọ́n ń ṣe ìṣẹ̀ṣe ṣé wọn ò ṣe dáadáa ń gba ayé wọn. Ṣé kò ń ṣe pé ayé la bá ṣe ayé ni mùsùlùmí bá ṣẹ̀ṣẹ̀ ni kì í ṣe ayé ni christian bá ṣẹ̀ṣẹ̀ nígbà tá a ti ní Israel tá a dẹ̀ sí ní Saudi Arabia nítorí fi dá àwa nǹkan tá a lè ṣe irú aṣọ yìí nísìnyí ṣé èèyàn lè lọ wọ̀ nínú òtútù tó tútù ò ní bá èmi kò ní. Kò possible Ọlọ́run tó sì dá òtútù síbẹ̀ yìí Ọlọ́run ló dá ooru sí ìlú yìí wọ́n ẹ̀dá wọn fẹ́ máa dọ́lọ́run lẹ́bi. inas mo téèyàn bá ti pààyàn tí ò lọ ẹ̀jẹ̀ èèyàn tí ò ṣe nǹkan kan bẹ́ẹ̀ bá gbo àgbo lásán ẹ̀ lẹ́bọ ni bẹ́ẹ̀ bá ní ẹ̀sìn kìíní kan ẹbọ ni ìyẹn ò dẹ̀ kan anybody tó bá lè múlù tòrò tó lè múlù dùn tí lọ síwájú á wà òun lè mí dìbò fún. Because àwọn kìíní tẹ́ ẹ kọ̀ tẹ́lẹ̀ sí àwọn náà ń padà sínú àwọn ọmọ tán bí ẹ táwọn ọmọ yẹn fi ń di ẹranko tán dà lóru. Olúwa o. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí a fi lè tá a fẹ́ ṣe mọ́ yẹn àwọn òòṣà yẹn wọ́n padà kó sínú àwọn ọmọ tá à ń bí. Bẹ́ẹ̀ ni àwọn máa ní kó láboyún ọmọ rìn láago kan ọ̀sán wọ́n máa ní kó máa rìn lóru kí ni dì tán fi ní wọ́n máa rìn lóru. Àwọn kan wà nígbà táwa bá ń sùn làwọn ṣẹ̀ṣẹ̀ ń káàkiri mo sì bẹ̀yẹ ayé o àwọn kan wà bẹ́ẹ̀. Kábíyèsí o. Ṣé wọ́n fi ọ̀rọ̀ kóòtù náà fi ń dálulẹ̀ ni ṣebí ìtàn náà fi ń dálulẹ̀ ìtàn náà fi ń dálulẹ̀ náà. Ìtàn ni. So nǹkan ńlá ni o àfi kọ́ lọ́wọ́ ọba kó ṣàánú wa o ẹ̀dẹ̀ gbogbo ẹ̀sìn yẹn náà wọ́n tún pín yẹ́lẹyẹ̀lẹ ni bó jẹ́ ti muslim náà wọ́n pín yẹ́lẹyẹ̀lẹ ni bẹ́ẹ̀ ti ń rí nasifat lẹ́ẹ̀ma rí pé kẹ́nẹ́kan díìnì àṣàrù díìnì sùmọ̀ràtù díìnì kẹ́nẹ́kan díìnì ìgbà àná gan wọn gbọ́ra wọn yé bẹ́ẹ̀ rí ń rí bẹ́ẹ̀ mi ẹ dákun ẹ bá mi tan fáànù yẹn fún kábíyèsí díẹ̀ torí mo ti rí pé kábíyèsí ti fẹ́ máa làágùn ẹ bá mi tàn díẹ̀. bẹ́ẹ̀ ṣe rí redeem lẹ́ẹ̀ma rí ẹnìkan wínà lẹ́ẹ̀ma rí gbogbo ṣé ti mùsùlùmí tí ẹ̀dẹ̀ dá bàbá ẹni kí nìdí ṣé bí àwọn ọmọ àáfàá tán kéwì ẹ ẹlòmíì tó bímọ mẹ́sàn-án mẹ́jọ mẹ́wàá wọn mí kéwì ọ̀fẹ́ lọ́dọ̀ wọn pẹ́pà àfáà yìí ló tún máa fún wa lóúnjẹ. Àwọn tí kìrìsìtẹ́nì wa ìtàn dà skul lẹ̀ sọ́wọ́n máa jọ wọn ò lè lọ bẹ̀
ṣé yẹn bójú mu wọ́n dẹ̀ ń dá owó ní church ní Sunday ṣùgbọ́n wọn ò lè fún ọ l'opportunity láti wá sí school tán dálẹ̀ abẹni mélòó ló lè afford owó school wọn. bàbá mi ẹ̀dàkùn iṣẹ́ rí ẹjọ́ ọ̀rọ̀ tẹ́ sọ yẹn mo ti sọ̀rọ̀ bí ẹ̀mejì àbẹ̀mẹ́ta lórí ẹ̀ mo dẹ̀ fẹ́ ká fi gúnlẹ̀ dáadáa nǹkan tẹ́ ẹ̀ sọ nísìnyí ni pé gbogbo ara mọ̀ pé ní church owó tá à ń kó jọ nínú church la fi ń dá school sílẹ̀ àwọn ọmọ ìjọ wa ni wọ́n dẹ̀ ń dá owó yẹn tá a bá wá dá school sílẹ̀ tán tí àwọn ọmọ ìjọ yẹn ò bá lè àṣẹ́sì ilé ìwé yẹn nítorí owó pọ̀ tí àdẹ̀ lè wò wípé ókè o àwọn ọmọ ìjọ wa tó jẹ́ pé àwa la jọ ní school o ẹ jẹ́ ká yọ percentage báyìí sílẹ̀ fáwọn kan lè afford pé kọ́mọ wọn lè lọ ilé ìwé yẹn o so kábíyèsí ẹ̀yin náà rí ẹrí náà láàrin yẹn. kò sí wẹ́ẹ̀ kò sí wọn ò ní mercy fáwọn ọmọ poor people. Olúwa o. You don't have mercy for the poor people. Olúwa o. You don't have mercy. ẹ̀ẹ́dẹ̀lẹ́gbẹ̀sìn gbọ́. ẹlẹ́gbẹ̀sìn gbọ́. pásítọ̀ yìí bí mobile police bíi 6 méjì ní ọmọ sọ ẹnìkan ìwọ ọmọ àjọgán ẹnìkan kan sọ ẹ ẹlẹ́gbẹ̀sìn gbọ́. àwa pásítọ̀ yìí tàbáwá àfáà yìí àwa lọ́dọ̀ yẹ kí Ọlọ́run ká máa fi Ọlọ́run ṣọ́ra wa Ọlọ́run nìkan ká máa Ọlọ́run nìkan ṣọ́ra wa ká máa lọ́lọ́pàá. kí lẹ̀ ń fi èèyàn ṣọ́ra yín sí tẹ́ ẹ̀ bá lẹ́bọ lẹ́rù kí ni mo ní security bí sí tẹ́rù àwọn ọ̀tá àwọn ọlọ́tẹ̀ tí ọba má bà mí. èèyàn gbọ́dọ̀ fún èèyàn. àwọn security yìí tí mo rí níta yẹn bẹ́ẹ̀ni tí ò bá sí pé àwọn ọ̀tá téèyàn rí pé ọ̀tá rágọ̀ yìí mi káwọn. ọ̀tẹ̀ làwọn eléyìí kí ni mo ń fi wọ́n sí ṣùgbọ́n owó tí mo bá ń fún ìjọba lórí wọn ìbọn yẹ kí n tún wọ́ ọmọ bíi 3 kí n tún dà sí school kọ́ máa lọ kí n dẹ̀ máa sanwó ẹ̀. èyí ọmọ tí ó ṣe ó lè jọ ọmọ tí ó ń gbọ́dọ̀ èèyàn ní oṣù rírì jù torí ẹ̀ ti tẹ̀lẹ̀ sí wíwá ẹ̀ tó gbọ́ ọmọ tó ń gbọ́dọ̀ èèyàn tó gbọ́ ní ó dẹ̀ yára ju ọmọ àtẹ̀yàn gẹ́gẹ́ lọ kò sí nǹkan tí ó possible Ọlọ́run nìkan ló mọ wíyà rẹ̀ Ọlọ́run ló mọ wíyà rẹ̀ ẹ́ so ó máa ń jẹ́ kó ọ̀rọ̀ ó dùn mí gan tí n bá rí àwọn èèyàn tán bá ń ṣe bí ẹni pé wọn ò tiẹ̀ ní kú láíláí bí ẹni pé wọ́n bá ti wà ń pò wọ́n á sọra wọn di nǹkan míì. ẹgbẹ́ lòun ọ̀gbà pé kí Sòkò OFCC láyé ìgbà yẹn tẹ́mi àwa ò tí ì dàgbà ńgbà yẹn Sòkò tó jẹ́ ńgbà náà Sòkò Adéfioyè Ayọ̀adé ọba Adéfioyè Ayọ̀adé gbogbo tó ní owó mú wá ń gbà náà rè tán dẹ̀ kú lọ tó dẹ̀ gbà tí àkèrè gbà lọ́wọ́ àwọn èèyàn mi. gbà tó fẹ́ jọba. bẹ́ẹ̀ ni ìyẹn ọba tó gbéṣẹ̀ tí ò sanwó oṣù fún yìí. ẹ dákun ẹ̀yin ọmọ Yorùbá torí Ọlọ́run ẹ má bínú nígbà tí irú eléyìí ń ṣẹlẹ̀ láàrin àwọn orí adé wa nílẹ̀ Yorùbá wọ́n lè ní ìṣẹ́ òní bá ọkọ báyà kó mọ̀ràn ọmọ kí ni ilẹ̀ Yorùbá ó ṣe ní ìlọsíwájú irú iṣẹ́ táwa ń ṣe yìí iṣẹ́ kí high court judgment rẹ̀ iṣẹ́ kí ìmọ̀ Yorùbá ṣọ̀kan kí ilẹ̀ Yorùbá dẹrùn kí làṣọ́ránsì pé iṣẹ́ táwa ń ṣe yóò láṣeyọrí torí Ọlọ́run ní jẹ́ kéèyàn ó ṣàṣedànù ẹ̀rù ń bà mí. so ẹ̀rù ń bà mí ìdí ẹ̀rù tó ń bà mí òun ni wípé àárín àwọn lọ́balọ́ba wa tó ń dàrú tẹ́ ẹ bá wá gbọ́ ìdí tó fi ń dàrú ẹ̀rù Ọlọ́run ó sì máa bà yẹn pé ṣé àwọn eléyìí ò ní kú mọ́ ni. bó ni wọ́n ti ẹ̀ sí ní kú gbà tí èsì pé àwọn ní àkọ́kọ́ jẹ́ ọba àkọ́kọ́ nílé tó wọn. àbí. now ẹ dákun kí ni reason tá a fi wò wípé
àfi káàárín àwọn lọ́balọ́ba wa ọmọ tòrò. Bàbá ẹ dákun mo fẹ́ béèrè question lọ́wọ́ yín. Yes. Bàbá wa Ọ̀jájá, gbogbo àwa Yorùbá gbà pé olórí ọba ni wọ́n ń lẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Àwọn náà dẹ̀ tún ni chairman lọ́balọ́ba ní Ọ̀ṣun. Bẹ́ẹ̀ni. Permanent chairman. Bí ti yín ṣe di méjì nìyẹn. Bẹ́ẹ̀ni. Now ṣé ẹ fọ̀rọ̀ yìí tó wọn létí ni torí pé ẹ má bínú o abẹ́ ìṣàkóso wọn nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ tí ń pọ̀ jù abẹ́ ìṣàkóso wọn náà ni tí Olúwo ti ń ṣẹlẹ̀ tó ń dá bí ẹdun tó ń rọ̀ bí òwe tí ò tiẹ̀ rí nǹkan kan tó ìmpọ́táǹtì ní orí àṣà tiwa mọ́ tí ó fi di pé odidi ọba ń lọ rí orí ọba rí orí Olúwo mọ́ kọ́kọ́ rí bí mo ṣe kéré tó yìí bí mo ṣe dàgbà tó yìí rí orí ọba rí pé àárín orí àwùjọ ọba báyìí mi rí rí láyé mi orí Olúwo mọ́ kọ́kọ́ rí. Wọ́n ní kí ló dé wọ́n ní kì í ṣe pé Olúwo ń ṣẹ̀sìn ni kì í owó ló ń ṣe kémi lọ mú fínlẹ̀ lórí iye tó ń wọlé fún lórí bó ṣe ń dá méjì àṣà tiwa yẹn kí n lọ wo iye tó ń wọlé fún tó bá wá rí bẹ́ẹ̀ bàbá mi lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ ṣé ẹ̀bùn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ lé ọ̀rọ̀ ìgbọ́ ni. Ẹ ṣe olóòtú mo ti bọ̀ wọn gbọ́ nígbà kan mo bọ̀ wọn gbọ́ dáadáa mo dẹ̀ sọ fún wọn pọ̀rọ̀ Akire wọ́n dẹ̀ láwọn máa rán àwọn èèyàn wá láti wá bá Akire kódà Sàlù Ẹdún Àbàn àwọn gangan pẹ̀lú àwọn kan náà fẹ́ rán wá láti wá bá Akire pé kó jẹ́ kí Sòkò fi ẹ̀dọ̀ lórí òróró. Kábíyèsí olórí adé o. Kábíyèsí olórí adé gbogbo ẹ wo èmi náà sí fìlà fàdé o bàbá Ọlọ́run lọ́mọ rísì tó fi gbé yín síbi tó wàyẹ o ọba alẹ̀ Yorùbá nìyí o ẹ̀yin sọba afẹ ọba alẹ̀ Yorùbá ọba gbogbo ilẹ̀ Yorùbá lẹ́jẹ́ o so Ọlọ́run dẹ̀rẹ̀ lómìn lẹ́kọ̀ọ́ tó gbé yín sí nítorí wu Ọlọ́run yẹn àìdẹ́ ìjọba ká lójo èyí torí pé Ọlọ́run kó gbogbo ayé lé ọba lọ́wọ́ àwọn ìjọba tá à ń sọ ń sìn wọ́n jẹ́ lára orúkọ ọba ni ìjọ àwọn ọba ni wọ́n ń lò lénìí tí wọ́n fi ń ṣèjọba lórí wa gbogbo oríṣìí tá a fi ń bẹ Ọlọ́run náà ní pé kọ́lọ́run yọ̀ǹda fún ilẹ̀ Yorùbá òmìnira kárí òmìnira tá a bá rí òmìnira àwọn bàbá wa yìí kálukú wọn padà sí orí ipò wọn gangan torí pé gọ́fúnà ò ní déwájú ọba kọ́mọ́dọ̀bálẹ̀ nígbà táwọn head of state ń dọ̀bálẹ̀ wájú ọba so ẹni tó máa déwájú rẹ̀ tó máa dọ̀bálẹ̀ ẹrú rẹ̀ máa bà ẹ́ ò ní fẹ́ ṣe tí ò dáa tó bá ṣe tí ò dáa tó bá pè ẹ́ ṣàkíyèsí wà á tètè fẹ́ ṣàtúnṣe lórí ẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n constitution Nàìjíríà ó ti da gbogbo nǹkan lọ. Ó ti mẹ́ẹ̀. Kí ni wọ́n ṣe máa pe irú Ọọ̀ni of Ifẹ̀ ní co-chairman ẹ̀yẹn nìkan lé Haúsá lórí gbogbo ọba ilẹ̀ Haúsá bí bàbá ti wá ṣe jẹ́ olórí ọba ilẹ̀ Yorùbá tí ẹ bá wá introduce ẹni ìtàn ẹ wá introduce bàbá àti wa tó jẹ́ Ọọ̀ni ní co-chairman. Ó wà embarrassing. Very very embarrassing torí gbogbo ìgbà tí ajá ti ń ṣe inú ilé igbó rere lọ̀bọ wà igbó ni ọ̀bọ wà bàbá mi olórí ayé gbogbo ojú òní tì yín o àní wo ayé ti sà bàbá ẹ dákun torí Ọlọ́run eégún kan wà tá a máa ń wò ní ọ̀dọ̀ wa òyì ó máa ń mú idà dání ó máa ń mú bládà dání tó bá wá fẹ́ kọ lójú oró àwọn onílù rẹ̀ wá wà ní ìlàlùbá
ìwọ láàrí bá wí ìwọ tó múdà náà o tó fi kẹ́nìkan ìwọ gbogbo tó bá ti bẹ̀rẹ̀ sí ní lùlù yẹn gbogbo wọn ti sáko á ti sá dènà fún eégún yẹn torí kiri yẹn kò sí òun náà lórí ìwọ ló múdà náà tó fi kẹ́nìkan ìwọ láàrí bá wí o so bàbá wa Ọlọ́run ló gbé yín sípò kìí ṣẹ̀dá kan kò sí nǹkan kan tẹ́nìkan kan lè ṣe fún yín bẹ́ẹ̀ nìkan bá bí ọ̀gẹ̀dẹ̀ bá ti sí ọwọ́ báyìí ìfìnà rẹ̀ ni ẹ̀yin ti kọjá tẹ́nìkan lè tó dojú oró kankan bàbá ẹ bá mi dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ bá mi dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ tó wà lẹ́yìn tó fi ń bà mí lọ́kàn jẹ́ pọ̀ kí ló wá dé tó jẹ́ pé ẹ̀yin fẹ́ gbé ẹsẹ̀ lé ẹni tó jẹ ọba lọ́nà ẹ̀tọ́ ẹni tí gómìnà fún ní ọ̀pá àṣẹ deputy governor ló wá ń jọ tí wọ́n ń ṣe oyè wọn níbí ní governor rán wá nítorí pé governor ní ibì kan tó fẹ́ lọ tó wà very very important tán lè yí. àti bàbá Ọ̀ọ̀ni gan. àti bàbá Ọ̀ọ̀ni. so bàbá mi Ọ̀ọ̀ni ojú òní tì yín ojú òní ọlọ́run tó fi yín bẹ̀ ọmọ oríṣi tó fi yín bẹ̀ o ẹ dákun àṣẹ tó wà lẹ́nu yín yẹn ẹ bá wa pa tẹ́yìn bá wa pa àṣẹ fún ọba kan pàápàá jùlọ ní stéètì yìí tí ò bá mú lò ẹ̀yẹn wá fi irú ẹni yẹn sílẹ̀ àásọ ẹni yẹn di ẹni yẹ̀yẹ́ àásọ ẹni yẹn di ẹni lẹ̀ẹ́lẹ̀ gẹ́gẹ́ bólúwo ṣe yẹ pẹ̀lẹ́ ara ẹ̀ mi ò bá wàláì mi ìbáyẹn bú ọba rí láyé mi nígbà tí mo ń ṣe Yorùbá Nation kan lójú méjèèjì mo ń bú àwọn tó ń bú ọba ni pé kí la ṣe máa bú ọba kí ni dísì sáà expect kọba ọmọ bá awọ́de ni ṣé tọba bá awọ́de tán bá yọ wọ́n ṣé bàbá tiẹ̀ ni wọ́n ò fi sí ni àbí kí ló máa dùnnú wa lórí pé kí a máa bú àwọn ọba gbogbo tí mo jàjàjàjàjàjà nígbà yẹn nìyẹn mi ìbá yẹn bú ọba rí ṣùgbọ́n mi regret àti bú Olúwo torí kì í sọba Olúwo kì í sọba torí gbogbo tẹ́ bá ti rí i pé tí wọ́n máa bá lọ́wọ́ ọba tàbí tí wọ́n máa bá lọ́rùn ọba tàbí tí wọ́n máa bá níwà ọba tẹ́ bá ti rí i pé kò ní kì í sọba wàláì kì í sọba so gbogbo ẹnu ni mo fi máa ń bú Olúwo mi ìdẹ́ ń bá yàn bú ọba torí pé àtinú Báíbù àtinú Kùránì àtinú ìṣẹ̀ṣe ni Ọlọ́run ti sọ pé ká tẹríba fún àwọn aláṣẹ wa torí ìmọ̀ sí òun náà fi wà nípò tábà wà nípò tí kálukú wà láàyè ara ẹ̀ ìjọ wa tó dáa kẹ́nìkan tó máa blọọkù ẹnìkan after all ẹni yìí tí kábíyèsí ìbá wa jẹ́ ẹni tí ò rí ṣe kí ni wọ́n ó ṣe lẹ́nu ọ̀rọ̀ tó bá jẹ́ ẹni tí wọ́n máa ń wá lọ gba bíi 50,000 20,000 lọ́wọ́ wọn ni tẹ́lẹ̀ ní kábíyèsí eléyìí ṣé wọ́n ó lè sọ̀rọ̀ ẹni tó bá ti jẹ dòdò ṣé yóò lè sòdodo mọ́ gbogbo tó ń balẹ̀ Yorùbá jẹ́rè ṣùgbọ́n gbogbo bíkíbi tó bá dúdú màá tàn mọ́lẹ̀ sí mo fẹ́ gbogbo ẹ̀yin diaspora mo fẹ́ kẹ́ ẹ máa rí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kẹ́ ẹ máa rí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo responsibility àwọn ọba wa ẹni tí ò bá ti ní á sọ̀rọ̀ ń pa ẹ̀ èmi ò sọ fún yín mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ni ẹ rí i pé mo sọ pé lẹ́yìn yẹn tí n bá ti dé láti ìlú òyìnbó tí mo lọ yẹn pé màá wá bẹ̀rẹ̀ sí ní fẹ́ iṣẹ́ mi lójú gbogbo àwọn ọba aláyé gbogbo ọba aládé àfẹ́ tí ò bá gbà mí láyè àwọn tí wọn bá dẹ̀ ti gbà mí láyè náà mo gbà pé kọ́nu kọ́hàn díẹ̀ wà nìyẹn so torí pé ẹlòmíràn ọmọ bẹ̀rù kí làwọn èèyàn sọ kí ni kọ́mẹ́ǹtì tá a rí lábẹ́ kan gbóhùn wá toró náà ti mọ aburú tó ti fọwọ́ ara wọn ṣe tí ọba ti ṣaburú sẹ́yìn ṣebí ọba alájókòó tì í ṣebí wọ́n mọ̀ pé àwọn èèyàn ó gífù kọ́mẹ́ǹtì lórí nǹkan tá à ń ṣe yìí náà tọ́wọ́n náà bá ti ṣàìdá rẹpẹtẹ sẹ́yìn ẹ̀rù bà wọ́n àwọn tó ti láṣìírí tí wọ́n fẹ́ káwọn èèyàn gbọ́ ẹ̀rù bà wọ́n so bàbá mi ẹ̀yin ni ọba tí a respect jù nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ipò yín pé olórí ọba ilẹ̀ Yorùbá ni yín ẹ bá wa dá sí kò wá yẹ kó jẹ́ pé àgbàlá yín gangan nírú nǹkan tí ń ṣẹlẹ̀ bàbá ó di méjì wọ́n mọ̀ ká fún yín ni
ẹ mọ̀ jẹ́ wọn kà kínní fún àdẹ̀ ṣe meeting rí láti 1 year 5 months now. mo ní mo ní mo fẹ́ bi yín náà pé ṣé kò sí pàdé lọ́balọ́ba ní local government. ní local government kò wáyé rí láti 1 year 4 months tí mo ti wà lórí àlééfà yìí ṣe meeting kankan. Ìkòyí ń bá Àpòmùjà gbogbo ẹ̀ wọ́n kàn ń da gbogbo ẹ̀rú I don't know ní ìmọ̀ nǹkan tó ń ṣe wọ́n. bẹ́ẹ̀ ẹni tó dẹ̀ wà ń bẹ̀rẹ̀ Akire ìdí chairman. ta ló yẹ kó pe ìpàdé. ibi chairman Akire náà lọ yóò pè ìpàdé. but àwọn náà lè mọ rí pé táwọn bá pè ìpàdé gbogbo ọ̀pá àyànjẹ́ táwọn náà síbí àwọn ọba yòókù lè. ṣé wọ́n ṣèpàdé nísìnyí tí certificate wà lọ́wọ́ mi appointment letter mi ò ní lọ jábá wọn bẹ́ẹ̀. pé ẹgbà mi ò. kí ló ṣẹlẹ̀ bá ṣe gbé adépò náà gbé mi dépò. tí wọn ò ṣe ní fẹ́ kí wọ́n ṣe ìpàdé náà nìyẹn kábíyèsí. tí wọn ò ṣe ní fẹ́ kí bàbá ò ní kó bá wa pè wọ́n every local government ó yẹ ká máa ó ní ó dẹ̀yìn ìtàgé bí àwọn tó máa ń ṣe fíìmù àwọn kankan wà tán wà lẹ́yìn ìtàgé ó yẹ kí meeting ó wà before the meeting ó yẹ kí meeting ó máa wà láàrin local government kings kó tó di pé general meeting tó ń wáyé lóṣogbo lẹ́yìn tó bá ti láǹfààní àtijọ́. kódà lẹ́yìn yẹn gan ó yẹ kí àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba generally nílẹ̀ Yorùbá náà ní ìpàdé. bẹ́ẹ̀ ni ókè kí là ń gọ́fà kí ni tá a jọba lé lórí nígbà bá mọ pọ́blẹ́mù grassroots táwọn kí la jọba lé lórí tá a bá mọ pọ́blẹ́mù táwọn èèyàn wá ní pé bámúbámú la yóò lè kalẹ̀ sí àwọn ọba bámúbámú la yóò ẹ̀yọ́ ọmọ tó bí ń pọ́ mẹ́ ẹ máa ta àwọn èèyàn jẹ nǹkan tẹ́ ẹ̀ lè ṣe ń gbangba ẹ máa ta àwọn èèyàn jẹ. kábíyèsí tàbá gbogbo yẹn ó gbọ́dọ̀ ẹ bá wa sọ fún ọ ní bàbá wa ò ní. tàbá sọ̀rọ̀ ọba Babátúndé bàbá alárùbáríkà bàbá alárùbáríkà Ọ̀jájá di second kábíyèsí o. wọ́n mọ̀ pé kábíyèsí á bá wa rí sí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ipò wọn ní Ọ̀ṣun state gẹ́gẹ́ bí ipò wọn generally ní Yorùbá region mọ nǹkan wọn bá wa dá sí. àwa sọ pé ẹnìkan ọ̀dá ẹnìkan ọ̀dá kò ní yẹ kó jẹ́ pé inú àgbàlá wọn. sẹ́yìn kan dá tẹ́ dá aláǹdí àwọn alólórílẹ̀-èdè kan ọ̀dá ẹgbẹ́ kan ọ̀dá sẹ́yìn gẹ́gẹ́ sẹ́ dá gbogbo bá wọ àpò yín tẹ́ gbé dìde nítorí ẹ̀ka ẹ̀ sí àwa lọ́balọ́ba tó yẹ ká máa ṣe mítìn ká máa jọ mọ ibo nílùú ń gbà lọ báwo ni kí ni pọ́blẹ̀mù wa kí ni pọ́blẹ̀mù àwọn tá a jọba lé lórí. táàmù sọ fún ìjọba. táàmù sọ fún ìjọba àwọn eléyìí nídìí bọ́ọ̀lù àwọn eléyìí nídìí primary school àwọn eléyìí nídìí àtúnṣe o. they just keep quiet wọ́n kàn jókòó kalẹ̀ ni bàbá yẹn ò ṣe anything wọn ò ṣe anything. ok bàbá ẹ jẹ́ abẹ́yẹn náà sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tó bá jẹ́ pé gbogbo nǹkan tá à ń sọ yìí náà tó bá jẹ́ òótọ́ ni ọ̀dọ́ mo máa wá sílé ọ̀dọ̀ yín náà láti wá gbọ́ ti ṣáìdì yín tẹ bá gbà mí láyè inú mi á dùn kódà tẹ bá gbà mí láyè gan gbogbo tí mo wá gbọ́ lẹ́nu kábíyèsí tí Ọlọ́run bá ti jẹ́ kí gbogbo nǹkan tó yẹ kó lọ gérégé wàláhì a lè má yẹ rẹ̀ wọn gbàgbọ́ra kábíyèsí ká láti sọ fún mi pé Sokoti ẹ mọ àwọn nǹkan tí a feel pé ó ń dàrú Ọlọ́run ti jẹ́ ó tò ṣùgbọ́n tẹ bá rí tò tí mo wá sọ́dọ̀ yín tẹ bá rí nǹkan kan sọ ẹ̀yin gbè tí yín ń gbè tí kábíyèsí ń gbèsè gbè ara wọn káyé ó bá wa fojú rí kán bá wa dà torí pé tẹ bá lé ewúrẹ́ gan ẹ lé tí ewúrẹ́ bá kan ògiri yóò yíjú o ẹ̀yin ọ̀sẹ̀ tó máa dínà mọ́ ẹni tó jẹ oyè tó sì tí ò sí wàhálà kankan lórí wọn ẹ̀yin ò sì dínà kẹ́niyàn ọmọ jẹ́ kọ́ máa mọ̀ tó bá wá jẹ́ ni tó jẹ́ pé sálárì tí ó gbà yẹn ńlò náà máa fi leaf ní orí oyè rẹ̀ kí ni ó ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ after all mo mọ̀ yín mo máa gbogbo ẹ̀ ọba ìgan ó lè dá yín bọ́ àwọn ọ̀kànjọ́ onígbéraga ni pẹ̀lú gbogbo tó lọ ń ṣe fún kábíyèsí tí mo fojú kàn ó fi hàn kábíyèsí ọdún ìyàwó lẹ́lẹ́ ti kọ́lé. 1992 mo ti kọ́. 1992 ní ilé ti wà láàfin yìí ti wà láàfin wọn ò ronú páwọn ọjọba wọn ò ronú páwọn ọjọba ok kí wá ní ó wà irú ilé wo ni wọ́n máa gbé lẹ́kọ̀ọ́ bàtà ń gbèrú ilé ìtàn ó jẹ́ nǹkan kankan kékeré kan sílùú mi
láti máa rí dé sí kí n má máa sùn sí hòtẹ́ẹ̀lì gbà bá lọ́lé tá bá kọ́rú eléyìí láti yí àyẹn 1992 tá bá kọ́rú eléyìí sáàfin ṣé wọ́n dúró lójú kan náà ń gbà yẹn ni kò sí progress kankan mọ́ wọn àti ẹ̀lówó kankan mọ́ wọn ní kọ́bọ̀ mọ́ wọn tẹ́ ní lọ́wọ́ láti gbà yẹn láti 1992 yẹn òun náà wọ́n fi ń jẹun dòní. so tó túbọ̀ sí pé Ọlọ́run rọ̀ wọ́n lọ́rọ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá rọ̀ wọ́n lọ́rọ̀ gbogbo bí ọ̀rọ̀ yẹn ó ṣe kárí láàrin àwọn ọmọ ìlú wọn ilẹ̀ yín gbẹ́sẹ̀ eléyìí náà ilẹ̀ ń gbẹ́sẹ̀ eléyìí ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ àti rí àwọn àpẹẹrẹ síwájú ọba Nebukadnesari ó ní tó ṣẹlẹ̀ sí pẹ̀lú ìgbéraga ẹ mọ̀ jà ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ jà agbára bá ṣe kàtìkì tán aláfẹ́fẹ́ ìwà tìmọ́lé ọba tí mẹ́rin jẹ́ òtí irọ́ ni afẹ́fẹ́ ń wà tìmọ́lé bí bọ́ọ̀lù ọba bẹ́ afẹ́fẹ́ wà látìmọ́lé ẹran lákàtà búti yẹn ti mú so nílẹ̀ ní ọgbà ẹranko yẹn so ẹ má jẹ́ ká máa gbéra wa kọjá bá a ṣe mọ gbogbo wa yìí náà làákù tá a di nǹkan tí ìdè ń jẹ ìjọ tí kálukú là mọ̀ ìjọ mélòó láwà rúlò láyé tá a wá jẹ́ pé ẹ̀wù orin lágbèwọ̀ lẹ́nu ìgbà tí mo wà ń pálàṣẹ mo rí àti kábíyèsí kọ sí àwọn èèyàn tí mò ń rí kí sí àwọn olóyè wọn nìkan ló wà bí àwọn ọmọ ìlú wà bí mo dẹ̀ ọjọ́ tèmi náà ti délé ayé ìtújọ́ mẹ́ta ó bá ṣe pé èèyàn ń ṣe kárí mi torí pa alálejò èmi ọmọ I must be able to dictate pé kárí mi ni so gbogbo bí àwọn ìlú yìí ṣe gba ti kábíyèsí wọn ṣé yẹn ló ń dùn yín ni àbí gbogbo bí kábíyèsí ṣe fẹ́ fa àwọn èèyàn lọ́wọ́ sókè nínú ìlú tiwọn ṣé bí kìí sí pé wọ́n fẹ́ wá yáwó lọ́wọ́ yín láti ṣe kódà orí àwọn tó ń fẹ́ ṣe fún yẹn náà yóò mọ bínú after all ẹ̀ ń ṣe ti yín ẹnìkankan ò dì yín lọ́wọ́ mú ẹ má di ẹnikẹ́ni lọ́wọ́ mú ẹ má dìyàn lọ́wọ́ mú ṣé rí mi ní fẹ́ kí fídíò yìí ó gùn jù gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ọ̀rọ̀ tá a sọ sílẹ̀ yìí mo fẹ́ kí ẹ̀yin fúnra ara yín rò ẹ fira yín sí ipò kábíyèsí ẹni tó bá lè fira rẹ̀ sípò kábíyèsí tí ọ̀dàwọ̀ náà kó fira rẹ̀ sí ká wá wò ó pé lọ́kàn ara wa pé ṣé tí mò ń ṣe ṣé ń téyìn sẹ́nìyìn ṣe dáa. àwọn IPU àwọn Ìkirè Progressive Union wọ́n ti pè mí sí mítìn lẹ́ẹ̀mẹ́ta wọ́n ní àwọn máa ìpàdé àlàáfíà bí ká ṣe ìpàdé àlàáfíà ó ní mi ò bá yàn jà but the right thing tó yẹ kí ní access mo béèrè is my right mi ni pé ìwé tíjọba fún mi right mi ni láti máa gba nǹkan kan bó lẹ́nìkan ṣe wá sọ pé kò rí bẹ́ẹ̀. ó sì wá gbọ́wọ́ lé ṣé sáwà ní sálárì yẹn ní irú ọba ilé ìjókòó tí wọ́n jẹ ṣùgbọ́n ẹ̀tọ́ ní ẹ ṣe nu yàn lẹ́tọ̀ọ́ èèyàn nígbà tí ó ṣe pé èèyàn ti kú wọ́n ṣe nu yàn lẹ́tọ̀ọ́ èèyàn kábíyèsí mo kàn máa àpèsè yín màá tún bẹ̀ yín pé Ọlọ́run tó fún yín ní ìwà tó tutù bí àdàbà kọ́lọ́ mọ́ gba ìwà yẹn lọ́wọ́ yín kọ́lọ́ mọ́ gba ìwà yẹn lọ́wọ́ yín kọ́lọ́ jẹ́ kẹ́ ẹ pẹ́ lórí ìtẹ́ àwọn bàbá yín kábíyèsí ẹ pẹ́ lórí oyè yìí ẹ fọwọ́ páwó ẹ fèrègì jù mí gbogbo àwọn tí ó wá ń wù yín kó dáa fún náà nílùú bàbá yóò padà dáa fún wọn wọn pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe díẹ̀ yìí tẹ̀dẹ̀ ń pàwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn torí inú àwọn nǹkan tí mo ti gbọ́ mo rí agbọ́ pé ẹ̀ ń pàwọ́ àwọn kan nínú ìlú pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀ ní wálẹ̀ ẹlẹ́dàá gbogbo àwọn yẹn náà ò ní ṣépè àdúrà ni ó máa ṣe wọ́n dẹ̀ máa ṣépè fún ẹnikẹ́ni tó bá já látakò fún yín tòtòrí ẹ̀ ni mo ṣe ń bẹ ìwọ tó bá fẹ́ ṣàtakò sí bíi tẹ́rí tí ẹ̀ bá fẹ́ ṣoògùn sí yàn ẹni tí oògùn tètè mójú láyé lẹ́yìn tó bá láhùn wàláì kódà wọ́n lè mọ́ tí ìsa oògùn yẹn kán wá ẹni tó ń bá ṣoògùn yẹn wá mú fún pé báyìí ló ṣe máa lò ó báyìí ló máa sọ sí o tóògùn yẹn ó dẹ̀ ti máa mú ẹni yẹn because gbogbo àwọn tó yẹ kán jẹ lára ẹ ò jẹ ẹlòmíì tí àádùn rẹ̀ bá bọ́ sí inú yẹ̀pẹ̀ yóò kó yẹ̀pẹ̀ mọ́ àádùn tá a máa jẹ kó bọ́lẹ̀ ó fẹ́ mú nǹkan yóò tún kó yẹ̀pẹ̀ mọ́ èyí tó bá da àádùn àti yẹ̀pẹ̀ sẹ́nu
ṣé yóò gbádùn ẹnu yẹn mo gbádùn ẹ̀. So mo bẹ̀ yín kábíyèsí pẹ̀lú ògo Ọlọ́run màá gbé eléyìí jáde fàyè rí mo sì mọ̀ pé àwọn lọ́balọ́ba kì í ṣe bàbá wa tó jẹ́ olórí ọba ilẹ̀ Yorùbá nìkan ni mò ń àpèsè gbogbo ọba wa tó jẹ́ lọ́balọ́ba míì náà wọ́n á tó dá sí ọ̀rọ̀ yìí a kì í so ẹran mọ́ran kankan pa. Akọ òsì ní rorò kọ́ sọ ojúlé méjì ojúlé tí ẹ̀yẹ náà ni ó wà tí wọ́n máa sọ kí ló wá lè tó bẹ́ẹ̀. So ẹ̀yin ọmọ ìyá wa àwọn nǹkan tí mo ní màmá wa fún yín kẹ́ ẹ lè mọ tó tí wọ́n fẹ́ máa fi balẹ̀ Yorùbá jẹ́ ọ̀kan nínú ẹ̀ ni mo mú wá yìí èyí sì tún máa mú wá náà lọ ni gbogbo àsìkò tí màá bá tún mú mi wá màá tún padà wá sọ̀rọ̀ kábíyèsí láti mo mọ̀ pé inú dùnnú pé Sokoti adúpẹ́ Ọlọ́run ti bá wa sọ gbogbo ẹ̀ di ẹ̀rọ mọ̀ pé ní màá padà bá lẹ́nu wọn lẹ́ẹ̀kejì tí ń bá wá tí ń bá wá bá rẹ̀ lẹ́nu wọn iṣẹ́ ti kábíyèsí nìkan kọ́ o iṣẹ́ gbogbo ọmọ Yorùbá láti tọ́ wa sọ́nà ibi tó yẹ ká gbà tó jẹ́ ọ̀nà tó tọ́ tí àní lọ já sí àkùdé iṣẹ́ gbogbo wa ni o Ọlọ́run dídùn àríyá dẹ̀ ràn wá lọ́wọ́ àní fojú sunkún ara wa gbogbo ohun tá a fẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá Ọlọ́run á jẹ́ kó ṣẹlẹ̀ gbogbo ohun tá à ń wá Ọlọ́run ó fi lé wa lọ́wọ́ so ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká ṣe dáadáa àní rí jù báyìí lọ lọ́tẹ̀ yìí títí di àsìkò míì tí màá tún wá bá kábíyèsí láti wá gba ọ̀rọ̀ lẹ́nu wọn gbogbo ẹ̀yin ará adìẹ mọ ìmọ̀ jẹ́ ń béèrè question kan bàbá ẹ dákun náà bínú àrífín ni bó tiẹ̀ wá bọ́jẹ́ ti pa yín mi mọ̀ bóyá a lè rí fóònù nọ́mbà kan tá a lè fi sórí kíní tí tọ́lá àwọn èèyàn lè fẹ́ pè yín mi ìdẹ̀ fẹ́ kó dàbí ẹni pé wọ́n máa dẹ̀ mí wọ́n máa dà láàmú Sokoti ẹ fún wa nọ́mbà kábíyèsí mo tá a bá ti lè sọ ẹni tó bá fẹ́ pè bóyá ó fẹ́ ní nǹkan kan tó fẹ́ béèrè wọ́n lè láǹfààní. Olóòtú ẹ ṣe gan ṣe rí ọba pọ̀ oríṣiríṣi mo ready láti entertain any call at any time. Any call at any time. Because bóyá ẹni tó fẹ́ pè mí ẹ bóyá àsìkò gbà ẹ bóyá ó need mi láti yọpọ̀ inú ewu kan yẹn tí n bá gbé kọ̀ lẹ́sẹ̀ mọ̀ pé mo ti kó bá nìyẹn. Bẹ́ẹ̀ni. So tí n bá wá sọ pé àwọn kan ni mo gbọ́dọ̀ náà dá lóhùn àwọn kan mi ò gbọ́dọ̀ dá wọn lóhùn èèyàn ń ṣe rẹ̀ ni. Ọba nìyẹn o. Ẹ̀yin tẹ́ ẹ̀ máa bú ọba náà generally mo dẹ̀ máa ń sọ fún yín pé kí àwọn tí ò dá wà nú ọba wa ń tòótọ́ o ṣùgbọ́n majority ọba wa ni wọ́n ní láárí o òun lè gbọ́ yìí o ṣe mọ̀ pé mo nígbà kan mo ti lọ interview ọba kan àwọn bíi third class ọba kò tí kì í ṣègbà tí mo ti wà sórí kí nìyó tó jẹ́ pé nọ́mbà wọn pa wọn la máa ń pè kábíyèsí eléyìí wá sọ pé àwọn entertain kọ́ọ̀lù anybody wọn tó sọ pé ọmọ Yorùbá nìkan anybody so àwọn ìyàtọ̀ tẹ́ máa rí tẹ́ fi máa dá ọba mọ̀ rèé àwọn ìyàtọ̀ ilé fi máa mọ̀ pé ọba lélẹ́yìí torí tí èèyàn bá ti jọba tí ò bá níwà ọba náà orí burúkú ni kì í sọba so mo dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí ẹ dákun ẹ bá ń sọ nọ́mbà yẹn èyí tẹ́ fẹ́ káwọn èèyàn máa pè é sí ẹ bá fẹ́ béèrè ọ̀rọ̀. Ok ẹ pè mí sórí 080. 080. 33. 33. 199. 199. 457. 457. kábíyèsí ẹ dákun torí Ọlọ́run bá mi pè lẹ́ẹ̀kan sí ẹjọ́. 080. 080. 33. 33. 199. 199. 457. 457. kábíyèsí ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣeun ẹ ṣé gan-an ẹ ṣé o ẹ dàrú ẹ mọ̀ máa ṣe o ẹ mọ̀ máa ṣe.